Ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, a kú ìyálẹ̀ta, a kú àṣálẹ́ ní gbogbo àyíká yìí tí ọmọ káàárọ̀ oòjíire tí wọ́n ti lè máa ṣalábàápàdé fídíò mi. Mo kí àwọn bàbá wa, mo kí àwọn ìyá wa ní ilẹ̀ Yorùbá. A kíra wa pé a kú bójú ọjọ́ ti rí ní apá ibi tí oníkálukú wa wà. Kí àṣẹ àti àánú Elédùmarè kó máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Kí ni tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí ní èní tí ó máa jẹ́ ìrántí àti ìpeni sí àkíyèsí lórí àwọn ọ̀rọ̀ kan tó ń jà ràìnràìn ní orí afẹ́fẹ́ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí, pàápàá jùlọ fún àwa tí a bá wà ní orí ayélujára tí ọ̀pọ̀ èèyàn mọ̀ ní TikTok. Òun náà ni ọ̀rọ̀ kan tí a ṣalábàápàdé níbi ọjọ́ mélòó kan sẹ́yìn tí a wá ní kí a wá àyè láti fi pera wa sí àkíyèsí lórí àbí tí ìhà tí ó kọ sí oníkálukú wa. Àmọ́ tí a fẹ́ pera wa lẹ́yìn àkíyèsí sí ni wípé no matter ìwà tí ò bá wù kó kọ sí oníkálukú wa, ẹ jẹ́ á rántí wípé ìjọ́mọlúàbí ara wa ò gbọdọ̀ sọnù. Bẹ́ẹ̀ ni, torí wípé nínú nǹkan àkọ́kọ́ tá a fi máa mọ ọmọ Yorùbá àtàtà, òun náà ni ìjọ́mọlúàbí. Ìjọ́mọlúàbí ní gbogbo àyíká yìí tí ẹ bá ti bá ọmọ Yorùbá tó jẹ́ pé kì í ṣe àtọ̀húnrìnwá. N tá mọ̀ sọ lára rẹ̀ náà ni báwo ni ó ṣe hùwà sí, báwo la ṣe ń pọ́n àgbàlagbà lé, báwo la ṣe ń pọ́n ọ̀dọ́ lé, báwo la ṣe ń pọ́n obìnrin lé, báwo la ṣe ń pọ́n ọmọdé lé. Àwa la ní àpọ́nlé, àwa la ní àṣà náà. Lọ́dọ̀ wa náà sì ni gbogbo ohun tó kún. Gẹ́gẹ́ ní bí èèyàn ṣe ń pọ́n ní ilé, ọ̀dọ̀ Yorùbá náà ni tó kún sí, bá a ti ń ṣàpọ́nlé àwọn aṣíwájú. Orí Black App tá à ń sọ̀rọ̀ nípa èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí TikTok yìí, ó jẹ́ ààyè kan tó jẹ́ pé odidi ayé kan ni. Odidi ayé kan ni tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wa la máa pàdé ara wa lórí Black App ọ̀hún. Tí a bá sì wá máa pera wa sákíyèsí kí àwa tí a jẹ́ ọ̀dọ́ lórí Black App náà ká máa mọ ìwọ̀ tó tọ́ sí àwọn àgbàlagbà lórí Black App. Tí gbogbo wa bá kàn wò wípé kò sẹ́ni tó ra dátà fún mi, free world la sì wà níbi tí àyè ti gbé gba oníkálukú wa lórí afẹ́fẹ́ láti lè sọ̀rọ̀ bó ṣe wù wá láti lálé àwọn àgbàlagbà wọ̀nyí. Ǹjẹ́ a mọ̀ wípé Yorùbá ló sọ nínú ọ̀rọ̀ wọn wípé ọmọ kékeré tó fẹ́ lọ sin òkú ẹ̀gbọ́n ẹ̀ ní ìhòòhò tóun náà tó wá mú àbúrò tó tún kéré sí dání. Ó ti ń sọ fún àbúrò tó wà lẹ́yìn ẹ̀ wípé tóun náà bá tún kú o, bó ṣe sin òkú òun lélẹ́yìí. Òun ni ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wa ń gbà bí ẹni gbàgbá ọtí ní orí afẹ́fẹ́ lórí ọ̀rọ̀ ó ṣe ẹ̀sìn àbí ọ̀rọ̀ Yorùbá ó ṣe Yorùbá. Tí a bá wò ó ti pẹ́ tí àwọn ọ̀jọ̀gbọ́n ti wà lórí ọ̀rọ̀ yìí. Léléyìí tó já wípé tí a bá ní kí a wo dídùn ẹfọ̀n, wọ́n ní ṣe la máa họra dé egun. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó dàbí ìlú gángan ni. So ibi tó kọjú sí ẹnìkan, ẹ̀yìn ló kọ sí ẹlòmíì. So tá a bá wá lo ọgbọ́n, ká lo ìjọ́mọlúàbí bí a ti pera wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, ká fi ṣe ètò tó wà nílẹ̀ yìí. Nǹkan tí a lérò wípé a fẹ́ ṣe, ó ṣeé ṣe kó má padà já síbi tí oníkálukú wa gbà lérò. Torí àwa tí a pera wa ní Mùsùlùmí, àwọn tí wọ́n pera wọn ní Krìstẹ́nì, àwọn tí wọ́n pera wọn ní ẹlẹ́sìn àbáláyé, oníkálukú náà ni ó jàre lórí tí ń wí. Kò dẹ̀ sẹ́ni tí Yorùbá ní kò sẹ́ni tí a fún ní ọkọ́ tí ò ní roko sí àkàtà ara rẹ̀. Gẹ́gẹ́ bí èdè wa lẹ́kìtì pé kò sẹ́ni tá fún lọ́kọ́ tí ò ní roko sí ọ̀dọ̀ ara ẹ̀ gẹ́gẹ́ bí èdè Yorùbá. Lórí ọ̀rọ̀ ó ṣẹ̀sìn àti tí wọ́n ń pè ní ìjọ́mọlúàbí àti Yorùbá gangan fúnra rẹ̀. Òun la ní kí oníkálukú wa ká lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́, ká lọ sí mẹ̀dọ̀, ká ronú àtẹ̀yìnwá. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí à ń bá pàdé lórí ayélujára tí a mọ̀ sí orí afẹ́fẹ́ yìí, àwọn kan wà tó jẹ́ wípé wọ́n gbé ẹ̀sìn àbáláyé lórí nítorí owó kan tí ń tọ̀dọ̀ àwọn kan tó jẹ́ àwọn leader tí wọ́n ń fún wọn. Àwọn bẹ́ẹ̀ náà bó ṣe rí níbẹ̀ náà ló ṣe rí nínú ọ̀dọ̀ àwọn Mùsùlùmí náà tí wọ́n ń ti àwọn ọ̀dọ́mọkùnrin síta wípé ẹ máa lálé àwọn àgbàlagbà, ẹ máa ṣépè fáwọn èèyàn, ẹ máa sọ̀rọ̀ búburú sáwọn èèyàn nítorí owó tí wọ́n ń fún wọn. Bákan náà ní ìlànà Krìstẹ́nì náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n ti kórí afẹ́fẹ́ ní àti máa defend ojú ọ̀nà táwọn náà wà wípé bó ti rí leléyìí. Oníkálukú wa náà la jàre torí wípé ọmọ àlèyàn òun ni ó sọ wípé ojúde bàbá àwọn ọ̀dà. Gbogbo ẹni tó bá dẹ̀ tara ilé ẹ̀ lọ́pọ̀, dandan nígbà tó bá fẹ́ rà wọ́n tó fẹ́ mọ iyì àwọn ará ilé yẹn yóò wá wọn lọ́wọ́n torí wípé fúnra ara rẹ̀ ló gbé àwọn ará ilé rẹ̀ tà lọ́pọ̀.